Mojúbà akọ́dá, mojúbà aṣẹ̀dá, mojúbà ẹ̀yin ajunilọ, ìbẹ̀yin àfáà, ìbẹ̀yin pásítọ̀, mojúbà yín lónìí o. Ẹ̀yin tọmọdé bá rúbà, àròkò dálẹ̀. Níbikíbi tẹ́ bá tí wọ́n ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Dápẹ́ ìyálẹ̀ta la wà, ẹ kú ìyálẹ̀ta, àkú bí ojú ọjọ́ ṣe rí. Àìníjà kan tán ká àtọ́rí kan. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe sórí ètò wa, ẹ ṣé o, adúpẹ́ o. Torí tí ọmọdé bá dúpẹ́ àná, á tún rí mi ìgbà ni. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ ṣé mo dúpẹ́ o. Ọwọ́ yóò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀ní náà kan tán kí ẹ torí kan. Gbòdògbòdò ayé ò nílù fún ajó. A ti wá àní náà kan tán kí àtorí kan. Gbogbo mo fẹ́ wa, Ọlọ́run bá wa fẹ́. Gbogbo mo kọ̀ wa, Ọlọ́run bá wa kọ̀. Àní rí gbé sọnù bí kò ṣe ègbé ọmọ. Mo dúpẹ́ o, mo mọ̀ lóore o. Gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni àgbo jẹ̀díjẹ̀dí. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ jù ní ara, kì í jẹ́ kí ara ọkùnrin kó ṣe kó pé. Jẹ̀díjẹ̀dí máa ń fa ìdákọ́lẹ̀. Tí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lára, kò í jẹ́ kí nǹkan tá a fi ń jẹ́ ọmọkùnrin kó gbéra dáadáa. Ẹ tó bá rú ìpèníjà yìí, nǹkan tí a máa lọ ṣe náà ni pé ẹ bá mi wá egbò àìdán tọ̀rọ̀ àti àlùbọ́sà oníṣu pẹ̀lú àlùbọ́sà eléwé àti bàká pẹ̀lú mọ́dùnmọ́rò àti egbò ẹ̀gbẹ̀sì. Ṣé ń kọ́lẹ̀? Àlùbọ́sà eléwé, àìdán tọ̀rọ̀ àti bàká, mọ́dùnmọ́rò, gbogbo ń ṣe egbò ẹ̀gbẹ̀sì pẹ̀lú àlùbọ́sà eléwé. Ẹ jẹ́ ká kó gbogbo àwọn nǹkan sínú òkè. Ẹ bá mi da ọtí lé lórí, ẹ da ọtí lé lórí. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹ ká máa mu ṣọ́ọ̀tì kọ̀ọ̀kan ní ojúmọ́, ṣọ́ọ̀tì kan ní ojúmọ́. To those who know understand my language very well, good morning, good afternoon, and good evening. What I would like to share with you people today is how to treat strong pile. If you have strong pile or someone has it around you, try these tips. If you have strong pile, stop eating sugary things. If you have strong pile, stop eating sugary things. Sugary things can cause quick ejaculation. Stop eating sugary things, please. Avoid it for now. If you have quick ejaculation or you have pile or someone has it around you, try these tips. Go where they sell herbal item. Go and buy àìdán tọ̀rọ̀ root and onion and maca root and mádùnmárò and egbò ẹ̀gbẹ̀sì with spring onion. Are you with me? If you have strong pile or someone has it around you, don't stress yourself. This is what you will do. Go where they sell herbal item. Go and buy egbò àìdán tọ̀rọ̀ root. Onion, you can use white onion, you can use brown onion, and maca root and mádùnmárò. You can get it where they sell herbal items, and egbò ẹ̀gbẹ̀sì root with spring onion. Pack all these items inside one container. Add hot to it. Use hot to soak it. Use hot
to choke it. After 3 days, take one shot every day. Take one shot every day. If you have a strong pile or someone has it around you, this is what you will do. You can do it by yourself without my knowledge. You can do these tips by yourself without my knowledge. You can do it by yourself. Àìdátọ̀rọ̀ roots, àlùbọ́sà oníṣu, onion, you can use white, you can use brown onion, and spring onion, àlùbọ́sà eléwé pẹ̀lú bàká mọ́dùnmọ́rò with ẹ̀gbẹ̀sì root. That is it. Take one shot every day. One shot every day. Use hot to choke this herb. Take one shot every day. That is it. It's small, but it's mighty. For more video, please subscribe. Bí a ṣe máa mú nìyẹn o, a fi omi ayé, omi a fi ṣókì àgbo yìí. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹ jẹ́ ká máa mú ní àárọ̀ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ní ojúmọ́, ṣọ́ọ̀tì kan lójúmọ́. Ònìyàn máa mú àgbo yìí before kí a tó jẹun. Before you eat meal, take one shot every day before you eat meal. That's it. It's small but it's mighty. For more video, please subscribe. I use God to beg you. Thanks for watching. Bye.